Africa Content TV. Ọlọ́run ṣe òjò ojú ó tì mí. Ìyàmù Ọlọ́run ló ṣe yìí. Èèyàn kan bó bá ṣe péyàn wọ́n ti bínú gbàsá lọ́wọ́ mi. Ṣùgbọ́n ẹ̀dá tàbí Ọlọ́run ẹ̀rí bí. Ẹni agbọ́ ìjókòó yẹ ìjọba bá ọ Ìṣọ̀lá Àkímú tó kí o máa gbọ́ mi. Ẹ̀dá náà bá wọn sí nìyẹn o. Àwádù ló ṣe bẹ́ẹ̀ ni ọ. Orí yẹmí bọ́lá bá ti dúró tì mí. Táyọ̀ ló bá ẹ̀ sìn wọ́n wọ eyín o. Ìjì tó jà tó bá bá kan ẹ. Ó gbọ́ gómìnà náà. Ìjì jẹ́jẹ́ bàbá ní Yésù mú pé má ṣe gbé wa lọ. Ọ̀rọ̀ méjì lẹ́rọ Àdùkẹ́ màmá bọ́ẹ̀sì kí máa rántí. Ọmọ ní wọ́n rí ẹ̀sà yìí. Ìbálòpọ̀ mọ́nà mi ìyàwó tẹ́sẹ̀. Gbogbo yẹn ṣe ẹkún ọdún tì mí ẹ máa ṣeun. Ẹ̀ẹ́dùn ẹjí ó tì mí. Nígbà gbogbo ẹ̀ṣẹ́ Ọlọ́run ọba. Ẹ̀yin lẹ́tọ́ mi jáde sí ìlú yìí. Báwo lorúkọ ẹ̀sìn sí ìdíjọ́lú ọmọ? Torí bá a fẹ́yìn sọ́tún, bá a fẹ́yìn sósì. Láà bá fẹ̀yìn ss láti Ìbàdàn déédéé kó bàbá ní Yésù wẹ̀ ní máa yin ní ayin níbi. Búkì èèyàn tí ò ní yíyàn wọ́n ní yíyàn ṣùgbọ́n tí láti náà mọ́ ní ìgbà tí yìí ní. Èmi àmà àdúgbò bá Ọlọ́run ọba ní ìgbàlódé. Ó mà ṣe Ọlọ́run ìlàyé. Àwọn olókùnrin Ìṣọ̀lá èèyàn bá ṣojú mi ọ kò lè jọ mí lójú bí ẹni sẹ́yìn yóò rẹ̀ láì lórúkọ ẹsẹ̀ ti ṣojú mi kò dàbí ẹni sẹ́yìn ẹ̀yin ni ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣojú àmà lójú ayé o. Ìṣọ̀lá Àkímú ọ̀gá ibẹ̀ fojú sí
ọ̀nà tí ó ń bá bẹ́ẹ̀ ló bí wọn nínú ìṣọ́lá. Abíọ́lá ọmọ Bello ọmọ Adégòkè èèyàn bá Bello ìṣọ́lá. Ìgbàgbọ́ ìrètí ti gòkè pé ìgbàgbọ́ tí ó bèjò dásáyọ̀ Ọlọ́run lè ní fẹ́. Ìgbàgbọ́ mi kìlọ̀ ọmọ bàbá pọ̀ tèmi. Ọ̀yá ìgbàgbọ́ ìrètí ti gòkè pé ìrètí tí ó bèjò dásáyọ̀ Ọlọ́run lè ní fẹ́. Ọ̀rọ̀ sọ́lá ápì mo ní tẹ̀lé ìdí àpàdé lọ́dọ̀ àwọn olùrìnnú sábó. Bẹ́ẹ̀ bá délé kíkó lédè ìyẹn ọmọ tèmi bá lórúkọ ẹ̀sìn tó dé fún ọmọ náà á ṣe é fún mi lé. Ewáì ọ̀rọ̀ sọ láti mọ́ tẹ́lẹ̀. Àjàyí Akímù mo kíẹ̀kíẹ̀ dada máa dé sínú rúrú ká ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀gbọ́n tí lámì mọ́ rúrú ẹ̀gbọ́n tí lámì máa dá ẹ̀. Àwọn sàyìn ìyẹn bàbá lókù mọ́nù ní ẹ̀gbọ́n. Àdùmá ń pín ní wọlé bẹ́ẹ̀ bá rọ̀gà ẹ bá ń bọ̀gà. Yálà. Ó ṣe lórí Akímù mi lóòótọ́.